pé ẹgbẹ́rún tí ó mọ́ tó wí. Kò bá ní ìdí ìdí Ọlọ́run tó dára tó ṣe ìtẹ́wọ́gbà tó sì pé. Yes. Ìjẹ́ mo wí fún olúkúlùkù èèyàn tí ó wà nínú yín. Nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi. Yes ma. Tó má ṣe gba ara rẹ̀ ju bí ó ti yẹ ní rírò lọ. Hallelujah. Orí wọ́n rọra rẹ̀ ju bó ti yẹ ní rírò lọ torí kí ni ọ́. Erùpẹ̀. Kí ni mo gbé? Ilé ayé yìí ni mo gbé náà. Orí àtàn mo ti ń rọra ju bó ti yẹ lọ. Orí àtàn má rọra rẹ ju bí ò ti yẹ lọ. Ẹ jẹ́ ká wà flexible tá a bá pàdé church tó bá ń bọ̀ níwájú Ọlọ́run ẹ̀kọ́ wo bó ṣe máa ń múra lọ ìta tó ṣe máa ń múra lọ pàtí bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń múra wá church bóyá àmọ́ àti ìmọ̀ sórí pàtí òde ìta ni aṣọ pàtí ọ̀tọ̀ ni torí aṣọ church gálẹ́ǹtì náà orúkọ rẹ̀ tó wáyé gálẹ́ǹtì yẹn wàá wọ́ tìrẹ̀lẹ̀ wàá lọ múra wọn kan lásán lóru bó ṣe bọ́ aṣọ pàtí ẹ̀ òdìbò àti máa wá tẹ́lọ̀ kiri ó gbọ́dọ̀ lọ́ni o bẹ́ẹ̀ náà ni wàá ṣe lọ ti ṣe láfọ̀ bẹ́ẹ̀ náà ni wàá ṣe máa gbìyànjú láti lọ ti ẹrú aṣọ Sunday mi lélẹ́yìí o aṣọ tí mo fẹ́ lọ sin Ọlọ́run nǹkan kan gbọ́dọ̀ yí o ẹlẹ́dàá rẹ ló fẹ́ fi wá sí o fẹ́ lọ bá bàbá rẹ pẹ̀lú ọ̀wọ̀ kì í ṣe ní mú kì í ṣe bí tó o bá ti gbé pọ́sí lọ́sẹ̀ tó lọ náà ló ti lọ ẹ́ mú àwọn ẹ̀sùn mẹ́tẹ́lìsì kan nìyẹn tó bá ti ń bọ̀ wọn láṣọ àdúrà máa mi wọ́n bá ti dé yàrá kan gbárùn wọ́n ti gbé nìyẹn wọ́n ti yé mú rárá bó o ṣe ń ṣe aṣọ ibi iṣẹ́ tó o ṣe ń ní ìtì ẹ̀ bẹ́ẹ̀ náà ni wàá ṣe ti ní wàá ní ìtì ẹ̀ wàá ka pẹ́pẹ́ ogun ayé ò ní borí wa yẹ́sà ṣùgbọ́n kí o lè wọ ìwọ̀ntúnwọ̀nsì. lọ́wọ́ níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ ìgbàgbọ́ kọ́ olúkúlùkù. ẹyọ yẹn nìyẹn inú yín ni o ẹyọ ẹnikẹ́ni ọmọ kẹrùkù sí mú wá sí church. Hello? Kí ni wọ́n pè àríbí náà pè? Má fi ṣe ìṣẹ́sẹ̀. Gbogbo ìwọ tó máa ń lo jẹ́ẹ̀lì sẹ́sẹ̀. Ìwọ tó máa ń lu mú. Símbò olóṣó ni. Hello? Kò dé tọ̀jì o. Ṣé orí tó bá ti dẹ́nu ọ̀nà yẹn? Ṣé orí gbogbo àwọn crazy guy àwọn ìmúra yẹn? Wà á lọ́ra máa yọ́ pọ̀ kò lọ wájú bàbá mi. Ṣé orí tó bá ti wá? Wọ́n bá ti ní ọ̀rọ̀ ọ̀bẹ Jésù. O lè mọ́lẹ̀ sí òwò níta. Kò kàn wá mọ́. Báàjì ẹ lọ sórí bó ọba tàbí bò ń bí ṣùgbọ́n àkàndùn mọ́ mi wípé sórí bó ṣe ń ta náà ṣé níwọ̀ntúnwọ̀nsì. nígbà tó o bá pẹ̀lú àdúrà lẹ̀ tó bá kù wọ́n nìkan ṣé níwọ̀ntúnwọ̀nsì tọ́lá ọ̀nà tí ọlọ́jọ́ máa dé. ẹ̀lọ́ bí ayé rẹ bá wà nínú aṣọ àdúrà nìkan tó bá jẹ́ kálukú nìkan ni bí mo bá béèrè báàsì méjì sí àti tó lu mú ẹ̀ka Psalm 91 fún mi lórí. Wọ́n ò bá ní kà fún mi, a máa dà. 10,000. Bí mo bá bẹ̀rẹ̀ tí mo fẹ́ ohun tó wà nínú sẹ́wọ̀n mi ṣe nìyẹn, wọ́n kọ bíbélì, ṣùgbọ́n tó bá ti bí. Tí mo bá pa olùdánsì, bóyá kó mi, tí mo bẹ̀rẹ̀ àríyá sí, kàn tún bẹ̀rẹ̀ orin. Ẹ̀rí wa wò nígbà tó yá pé àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ pé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ ẹ̀. Tó wáyé àtijọ́ àti àríyá tó yá àríyá nínú sẹ́ráfù ìdárayá náà pé àwọn ọmọ pé ìdárayá náà ìdárayá ẹ̀mí gbogbo tó wà lára rẹ̀ kó já ẹ̀wọ̀n ìjà àìsàn yẹn ìdárayá ẹ̀mí ni ká má bàa ṣàìsàn náà fi fún wa níyẹn tí orí ọ̀rọ̀ tó máa gbé ẹ délé ayé ẹ gbọ́dọ̀ wà nínú ẹ̀. Hello? Ayé ẹ gbọ́dọ̀ wà nínú ẹ̀ ìṣe rẹ ò gbọ́dọ̀ léèyàn lọ kó òun chọ́ọ̀chì. Ìṣe rẹ̀ gbọ́dọ̀ pé ènìyàn wá. Èèyàn bẹ́ẹ̀ lọ sí lẹ́kọ̀ọ́ ọdún ṣọ́ọ̀ṣì. Béèrè lọ́wọ́ àlọ́. Wọ́n ní torí ìtìẹ́ ní òpá mọ́. Ṣé ọmọ mi tó ń tújọ nìyí? Ẹni bá bá mi kó jọ ni mo sì mọ̀ mi ò mẹ́ni tó bá mi túká. Hello? Bí ayé rẹ̀ bá jẹ́ pé torí ìtìẹ́ lọ́sẹ̀ ní pọ̀ tó bá jẹ́ torí ọ̀fẹ́ ni ká ẹgbàá bí ẹ̀ ó sọmọ lẹ́yìn Kristi o. Tètè lọ túbà o. Tètè lọ tajà
ìwọ tí èèyàn bá torí tiẹ̀ fi tọ́ọ̀tì ilẹ̀ o wá tọ́ọ̀tì o kàn wá lásán ni o ò ní wá lásán. ayé rẹ gbọ́dọ̀ pèèyàn wá sí tọ́ọ̀tì ni o gbọ́dọ̀ fìfẹ́ hàn sí wọn ni o gbọ́dọ̀ fi ẹsẹ̀ wọn múlẹ̀ ni o bó bá kù díẹ̀ káàtó wàá pè wọ́n ẹ̀lò o níjọ́ mẹ́jọ ìgbà tí mo rí yín ṣé mo fi sábẹ́ àwọn sọ mo sọ ti tèmi lọ́jọ́ mẹ́jọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o nígbà tó lọ́jọ́ mẹ́jọ sẹ́ẹ̀ tún máa ṣe bẹ́ẹ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ o bá tiẹ̀ lọ nìyẹn o kì í ṣe kó wá dìyàn sínú o tálẹ̀dì sínú láti ní ìkórè tó kọjá lọ. Ẹ̀lẹ́bíà wọ́n pàdé wọ́n ẹni tó máa yí àti ọ̀run ni kó wá fún ẹnì kan wà níbí ọ̀rọ̀ ìkórè láti iye ó sì wà nù ẹ̀. ó sì lọ́wọ́ ní dáríjì tó o lè ká tọ́jú ó wá lásán ni o gbogbo tíríkì lọ́wọ́ nínú ọdún 365 má jẹ́ o dá sásán o tètè lọ túbá kọ́ọ̀rọ̀ ẹ̀ mọ̀ bá dàbí bench warmer lásán ẹni tó kàn wá sọ́ọ̀sì ló kàn mú tí à ń gbóná nígbà tó o bá dáríjì tó sì ẹ nítorí ẹran èsì wọ́n gbé gíìtì wọn gbé gíìtì wọ́n wájú mi wọn wájú mi wọ́n fọwọ́ mi ló ń jẹ wọ́n fẹ́ sọ kọjá o wọ́n bá àbíní ìyẹn sì wà náà tó bá jẹ́ ọlọ́jọ́ tí wọ́n dé tọ́ o kàn wá sí láàmú lásán yẹn. Ẹ̀lọ́ iṣẹ́ ò ní jóná ṣé wọ́n gbé tọ́pìkì ní wípé kó fi lọ́wọ́ ọlọ́run bẹ̀ yìí ẹ lọ ṣàtúnṣe ọmọ síráàpù wọ́n jẹ́ kó jẹ́ aṣọ nìkan la rí jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run máa gbénu ẹ̀. Jẹ́ kí ni wọ́n pè é? Ẹ lọ sínú ìwé ibù yẹn. Ẹ lọ sí 11 ìdílówó. 11 orí kìíní. No, 10. Nítorí náà. Yes, ma. Nítorí òfin bí ó ti ní òjijì àwọn ohun rere.